Jáde. Mi ni nọ́ọ̀sì so ìmọ̀ á máa ṣe check up fún un pẹ̀lú mẹ́ta pípẹ́ tí wọ́n á ṣe fún tó rẹ̀ ló jẹ́ kí n wálé mi dẹ̀ mọ̀ pé mi ní bá fẹ́ mo ti pe nọ́mbà wọn gan mi mọ̀ pé wọn ò ní sílé mo ti pe nọ́mbà wọn kò lọ. Wọ́n ní nọ́ọ̀sì tó wá máa ń wẹ́ mo ti máa ń gbúrò ẹ̀ nọ́ọ̀sì àbí nọ́ọ̀sì Aisha àbí àbáwò dẹ̀ ni ìjọ mẹ́ta ìjọ dẹ̀ wà gúnrégé anyway ó sáré jáde ìdè ìpẹ́ dé náà mi mọ̀ bí a tó. Mo níṣẹ́ tó pọ̀ tí mo fẹ́ ṣe lọ́gbìn so mo ò bóyá màá lè dúró. Bàbá dẹ̀ dúró òkú dẹ̀ ní pẹ́ dé o. Iṣẹ́ mi pọ̀ ní sàtẹ́bà bí iṣẹ́ yẹn ṣe pọ̀ yẹn kí n máa rò pé kò yẹ kí n dúró bí mo ṣe jókòó yìí lọ sí. Anyway náà dúró má ti lọ tó ti wá fẹ́ máa lọ náà nìyẹn ni n tó ṣẹlẹ̀ ní pé àtìgbà tí mo ti ń rí ẹ ọkàn mi ti ń fà sí ẹ sọ̀rọ̀ mi yẹn sì tí ó dẹ̀ máa wù mí kí mi àti máa fẹ́ra mo fẹ́ fẹ́ ni o seriously mo fẹ́ fẹ́ ni mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà yes. ká máa fẹ́ra àbá ẹ ṣe máa ní kí mi àti máa fẹ́ra tẹ́ mọ̀ pé mi àti ìyàwó mi Fọlákẹ́ ọ̀rẹ́ jọ ni wá ẹ máa ti gbàtà àtijọ́ ẹ mọ̀ ìgbà tí mo ṣe treatment fún wa ní kí mi àti ìjọ fẹ́ra ṣe hàn pé bí ọ̀rẹ́ ọ̀dàlẹ̀ ló fẹ́ jẹ́ nìyẹn tán bá rí pé ẹ fẹ́ mi lé wọn. ìwọ bí sọ pé sí nǹkan tójú òrírí gbé yẹn ti sẹ́gbẹ́ kan àní mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà ni ayé ń ṣe irú ẹ̀ náà gbójú ń bẹ̀. ọ̀rẹ́ lèmi àti Miss Fọlákẹ́ ṣe máa ní kí èmi àti máa fẹ́ra ó máa jọ pé bóyá ó dàlẹ̀ ní mí nìyẹn mi rò bó lè mí lè fẹ́ yín sà. Fọlákẹ́ tá a sọ̀rọ̀ yìí náà kò gbọ̀pá kò lóyún kò débi tí ó bímọ ó ṣàyẹ̀ kó yẹ ẹ̀ náà tí bá fẹ́ ní ìsìnkú àwọn ọgọ́lọ́ tiẹ̀ máa bí ọkùnrin fún mi yẹ máa dúró gẹ́gẹ́ bí àròlé jẹ́ kó yẹ ẹ̀ náà. kì í ṣe pé èmi náà ti lẹ́yìn tí mo fẹ́ but mi rò bóyá ìgbà tí mo máa fẹ́ra. ọ̀rọ̀ mi ò yí ẹ àní mo fẹ́ fẹ́ ẹ ni mo fẹ́ fẹ́ mo láìkí ẹ náà láti bàtí ọtí ń wá síbí báyìí mo ti máa ń rí ẹ jẹ́ kọ́rọ̀ mi ò yí ẹ. ṣe fẹ́ gbọ́ tọrọ èmi àti yín ò lè fẹ́ra but on one condition tèmi àti yín tó lè jọ wọ ni pé alìkan lè máa jẹra wa lásán èmi àti yín ò lè fẹ́ra òye yín. kákan mọ. ó ti yẹ yín báyìí kákan mọ jẹra wa bóyá ká máa ń ra wa èmi àti yín ò lè fẹ́ra wa. ok ó dà báyìí pé n tó bá fẹ́ nìyẹn kò sí problem báwo dẹ̀ wá ni jẹ́ ká wọlé náà wá bí kí lọ rò. ìyàwó yín kọ́. ibi tó lọ jìnnà jàre fi ìyàwó lẹ̀ jàre jẹ́ ká wọlé èyí fi báàgì lẹ̀ sọ báàgì lẹ̀ jẹ́ dídé. ọmọ rẹ̀ mo rántí gbà tó máa kọrin ní tánú Aisha mo mọ̀ rí ọ jókòó. ẹwọ ìjókòó. àní ọjọ́ ẹni sùúrù ní mi ìjókòó mi ìbá tí jókòó wá. mo wá bá yín jà ni o ṣé mi ní ta ti ṣe lọ́jọ́ sí ó ti doyún o. do eré tá a ṣe lọ́jọ́ sí. ẹ̀mí ìlú lèmi àti ń jẹ sí. ó ti doyún. ẹ̀dẹ̀ tún ẹ̀yìn sẹ́yìn ló kàn ní. wo ìyàwó fi pọ̀ sí lọ́dẹ̀ mi ni. ìyàwó jókòó. kí lẹ̀ ṣé mo sọ pé mo fẹ́ fẹ́ yín ni ẹ̀dẹ̀ sọ pé ìyàwó ti pọ̀ sí lọ́dẹ̀ yín. tí ẹ jókòó náà ṣé mo bá yín sọ pé mo fẹ́ fẹ́ yín ni. ọlọ́dún ọmọ ẹ ti bá ọkùnrin ọmọ ẹ ti bí ọkùnrin Aisha àti ẹ jókòó àní ọjókòó àní ọjókòó ọtí máa ń bínú jù àní ọjókòó báyìí ẹ jókòó kọ́gbọ́n tí mo fẹ́ sọ ọlọ́yún Aisha ọlọ́yún ọmọ ẹ ti bí ọkùnrin ṣé tó bá ń bọ̀ ní jẹ́nu ìkájọ ní. Akànní jọ kí ni mo gbọ́ yẹn Aisha kò bá má jẹ́wọ́ òun Akànní ọ̀dájú ni ẹ ìkàlẹ̀ ni ẹ pẹ̀lú bí mo ṣe wọ́n mo ìwọ́dẹ̀ ti lè lọ fún yàn lóyún níta ìkà ni ẹ àbọ̀dà báyìí Aisha ṣéwọ́ náà ní wọ́n jẹ́wọ́ ìkà ni ẹ. ó ti gbé ẹni sọ́jà rẹ̀ ọbẹ̀ sí ọmọ léṣe fún mi ni àwọn ibi tó sọ pé kà ní mi láti bọ̀ tí wọ́n ní ilé sọ́ọ̀bù. ìkà ni ẹ ti máa ṣe ìkà ni ẹ ṣé wọ́n ló yẹ kó ṣe fẹ́ yẹ fún mi Akànní ṣé olóòmù Aisha ni oko tẹ nílé sọ̀rọ̀ Aisha ṣé wọ́n ló yẹ kó ṣe kó báyìí fún mi ṣé wọ́n ló yẹ kó ṣe kó báyìí fún mi. farabalẹ̀ ọkùnrin ni mí o nítorí àwọn mi mo lè ṣe o mo ti fẹ́ ilé ìná kò sí tọ́ọ̀sì sí. Akànní ìkà ni ẹ ọ̀dájú ni ẹ ó lè pààyàn bó ṣe wà yẹn ó lè pààyàn
bí ìwọ pọ̀ pariwo lé mi lórí kó ṣe travel kó ṣe travel lọ kó wọ́n kó ṣe kó bí ìjọ. ìkànnì ọ̀gọ́ni Aisha àwọn ojú máa túra ríṣọ́ ti gbọ́ èmi àti ẹ àjọ kẹsẹ̀ bọ́sọ̀kọ̀tọ̀ kan náà ni. wọlé lọ. má bínú o bó ṣe máa ń ṣe tiẹ̀ ní. ẹ pé mi ìgbádùn o ẹ̀dẹ̀ kó ń gbá lórí mi mú mi fẹ́ bá fa wèrè ni mo yí lórí gọmọ ọ̀rẹ́ yẹn mi rán ya yàn mo ní bá fa wèrè o. èmi ní kọ́ ògùn bí ṣe máa ń ṣe nu. ẹ wò ẹ ṣe wà gbọ́ mo ṣe sọ fáwọn òbí mi ìwà lè ṣẹ́yìn bí mo ṣe ṣe wá wà yìí fún kò tó ṣe wá ṣe mo ṣe wá kẹ́rù mi gan bọ̀ lẹ́sìn. ọ̀sẹ̀ sọ̀rọ̀ ni ọ̀sẹ̀ múnú mi a ní mo fẹ́ fi ọ ni mo fẹ́ fi ọ. èyí náà bó ṣe pariwo lébi bó ṣe fà mí láti tó bá yẹ pé mo fẹ́ bá fà mí láti lọ́ọ̀lù tẹ̀ bàjẹ́ kí ló fẹ́ sàrò kí ló fẹ́ fọ́ọ̀ṣì. máa pẹ́ rú ẹ̀ bọ̀ níjọ́ lọ náà bọ̀. next week mi ṣe gbọ́ next week ọ̀sẹ̀ yìí ọ̀la mo kẹ́rù. rí yàrá yẹn nìkan tó lè. má bínú sẹ́. èèyàn tí ò gbọ́ ajẹ́pá tí ẹ mo sì lórí bẹ́ẹ̀ ọmọkùnrin gbé. Fọlákẹ́. tìpá tí kù Olúwa mú mi lọ ṣe rere tìpá tí kù Olúwa mú mi lọ ṣe rere bóyá mo fẹ́ bóyá mo kọ̀ Olúwa mú mi débẹ̀. ẹ̀ka sàn nọ́ọ̀sì. ìrẹ́kújọ́ mẹ́ta. àwọn ọjọ́ kan pẹ̀lú jàre. báwo ni adúpẹ́ fọlọ́. first tẹ wá ṣe ní ibi iṣẹ́ wá ń jẹ́ yẹn so result tẹ̀lé I'm happy for you. It's 2 weeks pregnant. Wow, thank you. inú tèmi gan dùn nígbà tí mo ló yà mí lórí pé àpò máa sí ọ̀tọ̀ náà ló ṣe inú tèmi gan dùn mà. Oh my God. I'm happy for you. Olúwo ṣe pé tèmi ò ní já sásán. Olúwo ṣe. ó yẹ mi gan lẹ́nu so kitchen tí mo fẹ́ dá lóde ṣe ti gbọ́ máa rí yín nínú ẹ ṣé o. ó dọ̀ máa bá mi káwọn dádì tán bá dé máa inú mi dùn fún yín gan ẹ ṣé o ẹ pàdé jọ wọn. ok o ẹ ṣé o. yes ma ẹ ṣé o. Olúwa ò ṣe o. ṣé pé tèmi náà ò ní já sásán. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ ẹ o. èmi nìkan tán. tó kún ìdílé ṣe Olúwa